lásìkò tí ajínigbé yìí fẹ́ gba owó lọ́wọ́ OniPOS lọ́wọ́ tẹ̀ ẹ́. arákùnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Godspower Cletus, ẹni tí ìròyìn gbọ́ pé ó jẹ́ arábìnrin kan tí orúkọ rẹ̀ ń jẹ́ Farimoyo Endurance, gbé ní ilé rẹ̀ tó wà ní Òdùdú community nílùú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo, tó sì pàṣẹ pé kí arábìnrin ọ̀hún pe ọkọ rẹ̀ kó fi mílíọ̀nù kan náírà ránṣẹ́ ní ọwọ́ ọlọ́pàá ti tẹ̀ báyìí. àfúrásì ọ̀hún ni wọ́n fi páńpẹ́ òfin gbé nígbà tó ń gbìyànjú láti gba owó ọ̀hún lọ́wọ́ OniPOS. Cletus, ẹni tó ti fi ipá gba ATM àti ẹ̀rọ ìbánisọ̀rọ̀ arábìnrin yìí, ló rò pé ọwọ́ òun ti ba ìfà. nígbà tí agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Àyànládé Ọláyínká ń sọ̀rọ̀, ló fi ìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀. ó ní Cletus ti jẹ́wọ́ pé òun jẹ̀bi ẹ̀sùn náà. Ọláyínká ló ti wá ṣe sàǹdákátà fún àwọn ọmọ iléeṣẹ́ ọlọ́pàá fún akitiyan wọn láti lè rí arábìnrin tí wọ́n jí gbé gbà padà.